ọdún yìí lóde ọdún yìí lóde ọdún yìí lóde ọdún yìí lóde èjì rẹ̀ mo bá yín yọ̀ lóde ọdún yìí lóde èjì rẹ̀ ooo èjì rẹ̀ kí wíníwíní lójú orogún èjì ògbé ọba ọmọ èjì rẹ̀ kí ará ìsòkun ẹ̀dúnjọ́ bí èrèlú ọmọ òde kílẹ̀kù dédé tẹrútẹrú ọmọ ẹ̀dùn tí ń ṣeré orí igi òbẹ́kẹsẹ̀ bẹ́kẹsà òfẹsẹ̀ méjì wọlé alákìsà ó sọ lákìsà àdónígbà aṣọ èjì rẹ̀ tí mo bí tí mo yọ̀ èjì rẹ̀ tí mo bí tí mo jó bùnmi kí n bọ́ délé nà mí kí n padà lẹ́yìn rẹ̀ gbajúmọ̀ ọmọ tó dé tọ́lá èjì rẹ̀ kú ọdún ayọ̀ lẹ́mọ̀ ṣe lọ́lọ́hún ọba wọ́n pé bó bá dọ́dún orógbó àgbo bó bá dọ́dún èrùwà mọ̀ ọ́n wá ojúmọ́ kan ò ní mọ́ kí pẹ̀rẹ̀gún mọ́ máa wọ́n tutù wálé ayé èjì rẹ̀ mo pé ojoojúmọ́ láwọn máa rí yín tówó ojoojúmọ́ láwọn máa rí yín tọ́lá nínú èkú tí ṣe balẹ̀ ọ̀rọ̀ ọmọ lára ṣàkẹ́ mọ́ gbọ́ wìrìwìrì lẹ́nu alámọ̀ọ́kẹ́ mo dé ọmọ rájí aya olùsèésì mo pé ọmọ dágọ̀jọ̀gọ̀jọ̀ ìjọ pẹ́ yá màmá ọlájùmọ̀kẹ́ kú oríire mo pa mo níkú mọ́ lójú lọ́lọ́hún ọba bó bá wo wájú mo pé kó oríire bó bá wo ẹ̀yìn wò mo pé kó oríire ire lójú owó orí o mo pé lágbára ọlọ́hún ọba ire lójú rẹ̀ ọmọ rí o ó yá ó ṣe bẹ́ẹ̀ ó dilé bàbá tó bí yín lọ́mọ gangan táyé lórí èjì rẹ̀ ẹ̀dúnjọ́ bí ẹ̀dùn ọmọ ẹ̀dùn tí ń ṣeré lórí igi ń bẹ́yìn lọ́mọ ọ̀yọ́ aláàfin òjò pàṣẹ kẹrẹ pọ́ndé ọmọ àtìbá àjíṣe bí ọ̀yọ́ là ń rí ọ̀yọ́ níjí lálẹ́ kó ṣe bí ibà bẹ́ẹ̀ni kọ̀ọ̀kan pín ní sílọ̀mẹ́rin tí ń fọláyà agi ọ̀yọ́ lónìí kárìn kásán pákà gbẹ́sẹ̀ kó tún yẹ ẹ̀yàn ọmọ ọlámísọ ọmọ ọlámísẹ ọmọ àpẹwà àjòyè ọmọ sàkìtì wọ̀nyí ọmọ àfi ìlàsà àgbowó ọmọ bùnmi bú ẹ abẹ ebú wọn ti ọmọ ológun mọ̀ ń so ọmọ ìyàwó ológun ọmọ ológun làbùdó ọmọ àfi gbogbo oṣòwò ṣe ọ̀tún rẹ̀ ìgbẹ́gi òsì rẹ̀ ìsọ̀nà ọmọ tó gbẹ́gi lágbẹ̀ẹ́dẹ fọba lọ́jọ́ ọjọ́ sí o ọmọ lámìsẹ́ o ọmọ àpèwà àjòyè ọmọ olóyè èmọ̀yìn àjíbòkè ọmọ ìyá aláàfin òjò pàṣẹkẹrẹ mọ́dẹ àti ìbà ọmọ lára ṣàkẹ́ ọmọ kẹ́hìndé ọlọ́jọ́ òbí òní olóríire aya wọn lókè yàpò aya òkè yàpò tí sọjọ́ bí lóní mo bá ọjọ́ aya òkè yàpò ọmọ àrò dandan ọmọ olúyọ̀ọ́kẹ́ ọmọ adélé tèjì ọmọ ọmọye náà pò kí àwọn ọkọ tó fi ọ́ ṣàyà ìwọ lọmọ ọba ọkọ dùn mọ́yé ọmọ ayé làbọ́lá ọmọ onírèké kan lóyìn ọmọ onírèké kan àdùndí ṣebí wọn lọ máa gbìnrèké sẹ́yìn kùlé lẹ́kùlé àgbàdo tí igbó tán olóko gbọ́dọ̀ yíde ogun òkúkú kó bá wọn lẹ́rú ọmọ àgbìnrèké mararèké máa jẹrèké
ṣebí wọn lọ máa fìrèké tàré kèrèké nílé ọkọ tó fi ọ̀sà àyà gangan. Mo kí ọ kú ọdún o ọmọ Kẹ́hìndé, mo sì kí ọ kú àṣeyẹ lọ́lọ́lọ́hùn ọba pé mo ní kò ní já ṣe é mọ́. Táyé lólu aya kí sáyà, táyé lólu aya wọn níjẹ̀bú Òde. Ọmọ àdúrú mọ̀dẹ̀ ṣe bẹ́ẹ̀ tún dé. Ìjẹ̀bú ọmọ àdúrú mọ̀sù padìyẹ. Ọmọ ẹlẹ́dìyẹ ògógó mọ̀nìjà tí ń fẹ́ yẹn ìyàwó kẹ́ńgẹ́kẹ́ńgẹ́. Ọmọ adìyẹ gorí òrùlé pò lélẹ̀. Ara òrokùn ara òrò adìyẹ. Ọmọ òsèní ọ̀yọ̀yọ̀ ọmọ ohun tó ṣe mí kò lè pa ni. Ẹ mọ̀ wípé èṣù mẹ́fà nìṣù Jẹ̀bú. Èjì jíjẹ ni, èjì tó kù àìjẹ. Olórìṣà tí bàbá wọn fi méjì tó kù bọ nínú kí wọ́n fi bọ́sà Èlùkù àbí kí wọ́n fi bọ́sà Alágẹmọ mẹ́rìndínlógún. Ọmọ Ògún wọ̀yọ̀wọ̀yọ̀ ẹ̀yin lọ́mọ aráyé àròkò tán ẹyẹ sá lọ. ẹlẹ́kùnlé àdéhùnrè náà pò kí ọkọ tó fi ọ̀sà àyà gangan. Olówó níyìn o ìran Ìjẹ̀bú òtòṣì rí. Dúdú Ìjẹ̀bú owó, pupa wọn owó, àgbà wọn owó, kékeré wọn owó. Ìran Ìjẹ̀bú ní ti náwó dọ́là kéńbó ó tó dé. Bódé tán lówó ọ̀hún tí wọ́n pọ̀ sí. Táyé lórúkọ ọdún o mo pọ́dún ayọ̀ lọ́mọ ṣe lọ́lọ́lọ́hùn ọba. Aládé síre màmá Ọlámídé, mo bá yọ̀ mo bá jó. Taofik Olúṣèṣì ló pé kí yín o. Ó pé kí yín ó ní ẹ̀kú ọdún. Ó ní ẹ̀sìnkú àṣeyẹ, ó ní lọ́lọ́lọ́hùn ọba. Ó ní kò ní já ṣe é mọ́. Ó ní bẹ́ẹ̀ bá wo wájú kẹ́ẹ̀ríre, bẹ́ẹ̀ bá wo ẹ̀yìn wo kẹ́ẹ̀ríre. Ó ní kẹ́ ẹ̀ mọ́ lánà ọ̀la, ó ní kẹ́ ẹ̀ mówó nú owó. Ó ní lágbára Ọlọ́run ọba gbogbo àrídùnnú yín, mo pé kò ní ìdìbànújẹ́ ọmọ oníkúmọ́ yín lójú. Èjì rẹ̀ bẹ́ẹ̀ lọ́kọ̀ oníkúmọ́ yín lórí lọ́lọ́lọ́hùn ọba. Àsọdúnmọ́ọdún o àsọsùmọ́ọ̀sù, mo pé àṣeyí ìsàmọ́dún àṣeyí sẹ̀mí tòwó tọmọ tàìkú tí ń ṣe baálé ọ̀rọ̀ o.